kí lélẹ̀ kí ni problem wọn gan-an wọ́n á dẹ̀ máa show snow wọ́n á máa show snow wọ́n á máa fi ṣakọ kò sẹ́ni tó fi snow ṣakọ wò ó inú òtútù la wà yìí ṣùgbọ́n ohun tá a fi máa ń show ẹ̀ ni wípé irú èmi gẹ́gẹ́ bí alára kí n tó dérú ìlú yìí tí n bá ti rí àwọn tó ń show snow tí n bá ti rí àwọn tó ń show ìlú òyìnbó tó ń show airport èmi máa ń fi tinú mi mo fi máa ń tẹ congratulation mo sọ di iṣẹ́ ni kí n máa sọ congratulation I tap into this grace ìwọ náà tó bá ti jẹ́ pé nǹkan tó wù ẹ́ nìyẹn má wulẹ̀ bú ẹni tó bá ń ṣe é tí wọn náà bá dé bí o máa ṣe jù bẹ́ẹ̀ lọ ìwọ tó bá lè share program tó lè tẹ like tó lè comment amen ibi tí mo wà yìí kò ní jẹ́ ìwọ tiẹ̀ náà wọ́n ti rò ẹ́ pin wọ́n náà ò lè débi ògo ìwọ náà bonire yọ̀ tó bá jẹ́ pọ̀ ọmọ ló ń wá tó bá rẹ́ni tó bímọ bá wọn yọ̀ fún wọn ní nǹkan bó ṣe nǹkan 500 ló lè fún wọn tiẹ̀ náà dé bó jẹ́ṣẹ́ ló ń wá tó bá rẹ́ni tó gbaṣẹ́ ìwọ náà bá wọn yọ̀ má máa bú wọn wípé kí ló dé tí wọ́n fi ń ṣe kíní snow wá máa wò ó kì í ṣàwọn aláwọ̀ dúdú nìkan là ń show snow àwọn aláwọ̀ funfun náà torí pé ní orílẹ̀-èdè káàkiri kì í ṣe dúdú nìkan ló ń travel kì í ṣe dúdú nìkan ló ń jápa àwọn náà ń show àwọn náà ń ṣe oríṣiríṣi fídíò látòrí nǹkan báyìí ara àwọn wonders of the world náà ni ibi táwa ti wá oòrùn ló máa ń ràn tí gbogbo ẹ̀ máa gbóná jeje ibi tí bí borí orí bá dání sí là ń gbé tabadẹ̀ rí nǹkan tí ó jẹ́ nǹkan ìyanu kò sí nǹkan tó bad tó wá jẹ́ kó wù ẹ́ má wulẹ̀ ṣakọ má wulẹ̀ sọ wípé kí náà ń ṣe bẹ́ẹ̀mi náà ṣe máa ń ṣe nìyẹn kó tó wá di pé èmi náà wá débi tí n bá ti rẹ́ni tó ń ṣò ẹ̀ mo máa ń fi tinú mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ẹni yẹn ni ìwọ náà share ìwọ náà tẹ like ìwọ náà ti comment èmi mọ̀ Ọlọ́run tó ṣe tèmi tó ṣe tìdílé mi á ṣe tiẹ̀ náà àmín.